وفي للمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن تبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما حبلق والعاتب لما صدق بعد العقب الأكبر إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. هادية من إليك يا رسول الله صلى الله عليه وسلم. أكيد الله أكبر. أي النبي محمد صلى الله عليه وسلم. عليكم يا الله وتنوي كوبا شيخ حامد التجاني رضي الله تعالى عنه. مولانا الشيخ علاء إبراهيم النياز رضي الله تعالى عنه. الشيخ أبو بكر صديق المسكين بالله صاحب الإدراك رضي الله تعالى عنه. مولانا صاحب ولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلوري تغمده الله برحمته آمين. فضيلة الشيخ المرعوب مفتي القدير دكتور الأعلى الشيخ كمال الدين الحضري رحمة الله عليه. أين الله لقب من مسارك الأرض ومغاربها. حياكم الله. اللهم صل على مسلم كما لكم إكيد الله يونسوا أتوا تبوا أتوا وما آمين. أقدر بابا أفابا بابا فضيلة الشيخ تاج الحدبي رحمة الله عليه. اللهم يونسوا آمين. àtàwọn tóbi wọn àtàwọn ọmọ kéwù wọn àgbàkọ́lá àwọn ẹni ọlọ́run. mo kí bàbá wa ọba ìlú Ìlọrin pẹ̀lú gbogbo agbègbè rẹ̀ sí ẹlẹ́kàtú bẹ̀rẹ̀ kàsí sí kàtú bẹ̀rẹ̀ kàsí sí. Allahu yasmuka minan nas. ọlọ́run mọ́tà jẹ́ kárùn ọpẹ́ ẹ̀wọ̀n gbọ́n kú ara fẹ́ra kù. wọ́n kí bàbá wa àgbà lónìí bàbá alifa tóní bàbá fadilatu sheikh alifabajẹ asheikh Ahmad alahayola Kamaluddin látọrí wọn dé gbogbo ntókù tí bàbá fi lẹ̀ pátápátá. mo kí wọn pé wọn kú ara fẹ́ra kù ọ̀gbìn gbogbo tí ń jẹ́ Ansar Islam láti òkè délẹ̀ tẹ́mi náà jẹ́ kanu wa. Ayakumullah. pé akú ara fẹ́ra kù ọlọ́run mọ́sàbà ọ̀rọ̀ wọn lójú alibarikọ́lá àwọn ẹni ọlọ́run. bàbá Justice Ambali wọ́n kí wọn
bàbá sífìmísì àná tòní mo kí wọn kárí jọba justice Harun mo kí wọn àwọn èèyàn pọ̀ bí ẹ yẹ pé ká máa fi kíkí ránṣẹ́ sí wọn bàbá mẹ́gàjì mo kí wọn àwọn bàbá lọ́yà sàmọ́ra kíkí mo kí wọn bàbá hajj wa sakasadu mo kí wọn náà yìí kárí gbogbo wọn gbogbo wọn jankan bẹ́ẹ̀ ẹ pé a kú ara fẹ́ra kù ọlọ́run ó jẹ́ kí ọjọ́ jìnnà síra wọn àbárikọ́lá àwọn ẹni ọlọ́run àbárikọ́lá àwọn afá gbogbo àtàǹjẹ́ àdàbí àti ọ̀rọ̀ yìí kan tí ó tọ́ ṣe mí wa afá wa ayára àwọn afá wa Sheikh Abdulrasaq abuada afá wa Sanusi afá wa Buhari Musana. ẹlẹ́ẹ̀kejì nítorí bíi lónìí mo kí fáwa Buhari Musa gbogbo àwa tó a jẹ́ Ansaru Islam tí ọ̀rọ̀ yìí ká tí ń jẹ́ ìbànújẹ́ ọkàn wa tí ó sì máa jà wá láàmú tí ó máa jẹ́ ọjọ́ ọkàn nítorí nǹkan tí lérò ní tọ́jà bá wà yìí. ayadakumullah binasiri. ọlọ́run abẹ àbánú ẹbẹ àfi tóbi ọlọ́run bẹ ọlọ́run àfi jẹ́kọ̀ ọlọ́run bẹ ọlọ́run ọlọ́mọsàgbẹ́jọ́ jìnnà síra wọn o. àmín. ọ̀gáàrúkọ ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. bàbá wa tí wọ́n lọ bàbá mufti diyar tí wọ́n sílé tọ́lọ́wọ́ bá lọ nígbà tá a lérò ọlọ́mọ sábà yọrí sí bàbá àmín ọlọ́run fi wọ́n lépa báwọn tí wọ́n bí wọn àmín torí ọ̀tọ̀ làwọn táwọn àgbàdúrà fún bọ́ọ̀lù fi wọ́n lépa báwọn ẹni rí àwọn tí láwọn tí wọ́n lépa bá àbáwá fágbà sí Tajul Hadabi rahmatullahi alayhi àwọn ẹni rí nu bàbá wa ṣe Kamaluddin rahmatullahi alayhi àwọn ẹni rí nu àdúrà tí wọ́n ní pé ọlọ́run fi wọ́n lépa báwọn tó bí wọn àmín àbárkọ́lá àwọn ẹni ọlọ́run àmín جمالكم لبن سلام الله عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وقل الحمد لله أطال الله بقاكم وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون ربي أوصيني أن اذكرني نعمتك التي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين ربي أوصيني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين وقالوا الحمد لله الذي أصابنا الحسنى إن ربنا لغفور شكور وقالوا الحمد لله الذي أصابنا الحسنى إن ربنا لغفور شكور لربي أدعني مدى صدقي وارجني مرج صدقي واجعلني من لدنك سلطانا نصيرا وقل بأدخلني مدخل صدقي وأخرجني
Allahu akbar. Inna dina Muhammadin wa kitaba wa mukila. Wa kitaba wa mukila. Títóbi Ọlọ́run. Allahu akbar. Ọlọ́run ọba tí í ṣe nǹkan tí ò ṣe kórí. Kò sí kórí nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba. A sì lè kìrìtìsáìsì ẹ̀ bí báwo ló ṣe jẹ́ pé wà tó ṣe léyìí. Èèyàn dàgbà ń jọ míì tó bá kú ipò tí kò rí mu láwùjọ yóò wà gbàgẹ́ ní fọ́ọ̀mù èké kú táàrí fi kú sí lásìkò nì. Ọmọ èké àsìkò ń jọ míì nítorí ó ti kú kó tó kú ó ti wéèsì nínú ayé kò ní ní fálù. Bó ṣe yẹ káwọn pt ẹ̀ tó bó ṣe kí wọ́n tara tó kí wọ́n dárò tó wọn ò ní lè dárò torí kò ní tí ń ṣe. Bàbá wa Mufti rahimahullah rahmatan wasi'a. Mufti Diyar Fadilatu Sheikh Marhum Al-Sheikh Safiyullah Kamaluddin Al-Hadabi rahmatullahi alayhi. wọ́n lọ láì fúwa lára wọ́n lọ láì dágbére wọ́n lọ láì sojú kú. Ìjọ sátọ̀dé mọ́ wá bí láti wá rí wọn wá ń ṣe wọ́n á fàdà nínú Ansarul Islam wọ́n wá bí ní awádé tàǹbẹ̀ mú ní bàbá ní wọlé gẹ́gẹ́ bí ádá bàbá. Àpálẹ́ tí wọ́n fún mi yóò tún jagbára mi lọ. Kéèsì ṣe pé mo ní ń bọ̀ tẹ́lẹ̀ ó sì mà. Májọ dòdòrú jẹ́ ara máa lọ dáwà tí mo wá mú wá. Nípa sí ìyàwó lọ́sẹ̀ tó ń bọ̀ yìí mo wá fún brọ́dà mi pé ẹ bá mi fún wọn èmi náà ó pè wọ́n. Wọ́n wá ń dọ́dọ̀ wọn Sunday wọ́n sì ń pè mí pé àwọn ti jíjá fún bàbá wọ́n tún sì wọ́n bọ́lẹ̀. Ndí Monday ni kọlù dé pé Mufti kú mo nípa fóònù ẹni sọ fún mi ká pa fóònù rẹ̀ bọ́ yòóṣù. Ẹni tí ó sì ẹ̀ sọ bẹ́ẹ̀ fún mi torí bàbá mi kú ní sọ̀rọ̀ pé kọ̀ọ̀sán ní rí nǹkan tí mo ní pa fóònù tó ń bá mi sọ̀rọ̀ òun. Ó ní wàá sàrán séwu àní Mufti dákẹ́ mo ní Mufti wo ó ní bàbá ńlá sátọ̀dé mọ wá ti ń gbọ́ wọn láǹsá ìsìlámì àná aláàáná yìí wọ́n sọ̀rọ̀ ó ní kí lè yí Ìlọrin ya wọ́n kú ń gbà kí èlò lérò ikú yẹn wá ṣe déédéé ìgbà tó méke kú kọjọ́ kú mọ́jọ́ fọ́ lónìí fún wàásí níbí gbogbo ìgbà náà ni pé wàásí náà láàmà pé ni omi ò lè gbé wàásí nítorí bíi lónìí ilé afá ni ilé afá gbà láti jẹ ta dáná dòló kí lè yàn wí bẹ láàyè bá ń sọ pé àìsàn eré òkìtì lójúde ọ̀bọ. Ẹlẹ́ẹ̀kejì inú ẹni tí ọmọ àgbàlejò lèmi náà wà ní títorí pé mọ̀lá ṣẹ́kẹ̀ Adam ẹ̀dẹ́ aláàtàrà ánìmù wọn kọ tíra kan ó tó kún fún àgbésí ayé wọn wá ń púrúfù ní tíra náà wọn ní àna Kàdúríyù wọn àna Tìjàníyù wọn wá púrúfù ẹ̀ nígbà tí ìfi jẹ́ Kàdúríyà ni ìdí ìfi jẹ́ Tìjàníyà ni. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ mi èmi ìkàdúmọ́dọ́ yìí náà ni Ansarul Islam èmi ìkàdúmọ́dọ́ yìí náà ni Markazi kò sẹ́ni ó ní tó mi mọ́ láfà nítorí pé kò sí bí wọ́n ṣe pìtàn kí ń jẹ́ Ansarul Islam kí ń jẹ́ àdàdíyà tí wọ́n wá yọwọ́ òǹkìjì pàmbẹ́ kò ṣe yọ ó ti yí pọ̀ bóyá pé kò sí bí wọ́n ṣe fẹ́ pìtàn Markazi tí wọ́n yọwọ́ òǹkìjì pàmbẹ́ kò ṣe yọ ó ti yí pọ̀ tèmi tí wọ́n lé ibi wá ti bí yá mi nì. Inú ẹni tí ó gbàlejò èmi náà wà ọkàn mi ẹni tí wọ́n kí lèmi náà wà pé okú lèlè bàbá rẹ àmọ́
fi ìjókòó ìwé nǹkankan bíi pé tí wọ́n bá fẹ́ sọ biography ẹ̀dá wọ́n lè pe fọmọ ẹ̀ pé sọ kò sẹ́ni tí ọmọ bàbá rẹ̀ jù ọ́ lọ. òun ni mo fi ìjókòó ọ̀sán ìwé àti láti kí àwọn bàbá wa tí wọ́n ṣẹ́kù yí pé àgbà kan wọ́n gba àwọn òlérò torí ẹ̀ bá lásìwájú ọkàn yẹn máa ń balẹ̀ pé ń bá mi rù lọ́nu sáàmà rù tèmi má tiẹ̀ wọ́n mọ̀ wá rúgọ sẹ́yìn rẹ̀ àmọ́ ní ìṣe ó ti kàn wọ́n túláàsì wọ́n ní ọba ní ọkàn mi kú ìgbà wọn kí ni ní ìṣe ẹnìkan sọ pé àlífà tòní kí ọmọ ló ti gbà àlífà tòní náà nù. kulikina lilhayati walilmamati wa min asayn kullu labisati wa man yuladi yaishi wa yamuti ka'allam yamurru kayalu bil kainati yamurru kayalu bil kainati ya dunya kitalu maluhi maqasidu lil mudami walil qanati maqasidu lil mudami walil qanati wọ́n ní àwọn ìjọba sọ pé òníkínà nílé àyà tí wà ní màmá tí ètò àtòrí ẹ̀dá wa nù wọ́n dá wa nítorí àyà kásẹ̀mí wà ní màmá tí kásìkú wàmí ní àṣẹ́yìn kúlú láàbì sáàtì méjèèjì ní gbogbo tí ń délẹ̀ tí ń dé ló máa wà fún àwọn onímọ̀ lọ sí pé al-insan bayna al-hayat wal-mamat ọmọ èèyàn ń bẹ láàrin ikú àtàyè kọ̀ wá sí jíjẹ́ kú tí ó dé bá ní lógìkì ni wòye palẹ̀ máa fún kú ikú kọjá ń tẹ èèyàn ń palẹ̀ mọ́ fún ìdọ́là lógìkì ni Al-Qur'ani sọ pé mọ́gbàbà wà bẹ́rì Al-Qur'ani òun sọ ibẹ̀ bá mi lọ sí Suratul A'raf ọ̀nìrì ànábì Muhammad. yẹ́sẹ̀ náà kà á ní sáàtì ẹ̀yà náà ló ń sá kùlì ìnàmá ìlú ha ìdàrọ̀ bí láyé jẹ̀lì àlíwákìtì illa huwa sàkùlátì bí samawati wal ardi látàtì kún ìlà bàgìtàtà. olùwàwà bí ọ léèrè. a ní sáàtì. pàṣà ọjọ́ àlìkí àmà yẹn gàgà àwọn òbí ọ léèrè wọ́n bèrè ànábì. ayé àná mo rẹ̀ sáà. ìgbàwó gan ni ọjọ́ tó ń wí. kùnì ìnàmá ìlú inda rabbi. ìwọ́dún onímọ̀ pẹ̀ ọjọ́ kálukú nínú inda rabbi ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní mọ́ ọjọ́ náà wà. láyé jẹ́lí àlìwákìtì illa huwa. ọmọ òfin àkókò yẹn lè fẹ́ nìkan illa huwa ọlọ́wọ́ bá ló ní ìkápọ̀ ọjọ́ ni ló sì mà. sàkùlátì bí samawati wal ardi. ìtẹ́ ń bèrè yìí ó wíwo ojú sánmà àtìlẹ̀ lọ ọjọ́ àlìkìyámà ó wíwo ojú sánmà àtìlẹ̀. tààtì kò ní ìlà gbàgídàtà. ìmọ̀ bẹ́ẹ̀ lónìí. látàtìkù. ìlà gbàgídàtà. látìkù ti bẹ̀rẹ̀ kọ̀sọ̀rọ̀ gègérí kọ̀sọ̀rọ̀ múmìnì. ìlà tàtìkù gbàgídàtà ọba jẹ́ múmìnì ọba jẹ́ gègérí yọkàn délòdòdò náà ní dé ògidì ní dé òní mà. ògidì tí ó dé nì tọ́rọ̀ ní mà tó fi mà kó ògidì ní dé òun ló fún anabi Ibrahim alayhi salatu wa salam tí wọ́n ní Ibrahim máa ń gbà tó fẹ́ máa lọ ní Suratul Baqara tó ní wà if. ni yóò ti pè wọ́n ti pẹ́ àmọ́ pa lójijì ni ló fi sáré pé òpẹ́ máa bẹ̀ yẹn ọmọ mi máa sá tábùlù náà mi ìbá mi kí lọ́sẹ̀ tí mi ìbá sí mọ́. kọlu nábùdù ìlàáká. ó ṣe ni pé ìlàáká á máa sin ọlọ́run ọba rẹ. wọ́n yà á bá
àwọn bàbá rẹ̀. Ibrahim wa Ismail. Ibrahima wa Ismail wa Ishaq. Ila wahida wa nahnu lahu muslimun. ọba àwọn náà lógìgì ni ìwà gbani lógìgì bẹ́ẹ̀ bó ṣe dé bá bàbá yìí náà ni ó gbó kálukú lógìgì tọ́ba tí wàá mà tó kú ìbáni lógìgì ni àfikún ọ̀pálẹ̀ máa kú. ọ̀pọ̀lọpọ̀ alifa Haruna Rashid ni wọ́n sọ yìí pé ìgbà tó rẹ̀ tí wọ́n bá ẹ̀ sí ní dààmú wọn lọ wọ́n ń bọ̀ wọ́n rí i pé ó ti kàn kú òun náà rí i pé ó ti kàn kú. Haruna Rashid ni tó kù ní ìsinmi pé lọ́dọ̀ máa bá mi gbẹ́lẹ̀ ẹ wá lọ kó àwọn aṣọ wáìtì tó bá dá wá kí n ṣẹ̀ṣẹ̀ ọ̀kan bẹ́ẹ̀ àjò ti yá. ọwọ́ amú ẹyọ ọ̀kan nínú aṣọ ọ̀nì ọwọ́ á ní aṣọ tí wọ́n lò tẹ́fìsì wù ní sàárè tó ń yẹbi agbẹ ọwọ́ ni wọ́n gbé wọ́n wá tẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ Haruna Rashid wá dé ti kòtò báyìí ọwọ́ ni gbogbo àbátálẹ̀ ọ̀hún àwọn ọmọ ogun ẹ̀ lọ́ba ń kó wọn wá tó ń máa ń kó lọ sójú ogun gbogbo àwọn sọ́jà wọn wọ́n wá kó wọn wá rà ní sàárè Haruna Rashid wá ń wò wọn báyìí Haruna Rashid ọwọ́ padà sáyà kan Suratul Haqqa lọ́ba mi wáyà yẹn bẹ́ẹ̀ kí ni ń wí màlá mọ́mìnì. alákàní sultani. ó síwájú rẹ̀ ní. wọ́n mẹ́ni ọtí ẹ̀kíta bá òbí lẹ́bẹ̀lì bá kúlù yẹlẹ̀ ìtàní ìlànà ọ̀tàkìtà bí ọlọ́mú adìrìbà ìsàbí ẹ̀lẹ́ ìta kánà tìlìkọ̀ díẹ̀ máàkìnà ànìmọ́lìyà alákàní sultaniya. Haruna Rashid ọba káyà wọn ó ní bí mo ṣe lówó tó bọ́lọ̀ kẹ́mi tó yìí má àjìnáàní. ànìmọ́lìyà. ó ní ọ̀wá lè gbà mílẹ̀ kí n má lọ. alákàní sultaniya. wọ́n ní àgbọ̀gbọ̀ ẹ̀yàn ọmọ ogun mi ẹ̀yìn bàtálíọ̀ alákàní ẹ̀ẹ́tẹ̀ lè kọ̀ fún mi pé má kú bẹ́ẹ̀ ṣe sígun tẹ̀mí sígun tá a jẹ jù ọ̀tá ni kú jẹ́ lónìí ẹ̀ wá lè dá má bò ní pé kọ́ má mú mi lọ. Haruna Rashid bá ń sunkún gbogbo àwọn èèyàn bá ń sunkún ọwọ́ ni ẹgbẹ́ ọwọ́ àfi ibi etí ẹ̀ báyìí ọwọ́ àfi lé ẹ̀pẹ̀ ọwọ́ ni wọ́n lọ́hùn ó ní yá má la yẹ sàlù yá má la yẹ sàlù mọ̀lùkùhù irhamu má yẹ sàlù mọ̀lùkù. yàmà la yẹsàlù mọ́lìkùhù wọn náà bá tọ́ yẹ pé àṣẹ ìjọba tí wọn náà wọn náà rẹ kò ní yẹ sàbítùn amálòmí ìhàmù máa yẹ sí ìlú wá yí wá kẹ ẹni tó yẹ pé máa yẹ sí ìlú mọ́lìkùhù ìjọba tí ẹ ti yẹ síbò wọn Haruna Rashid bó ṣe mọ náà nù ibi ọ̀tá ìyẹn ni pé yóò dé lórígi ìdé lórígi ni pé ìsúdán lànà ìjọba mẹ́tọ̀ ọ̀gbọ́dọ̀ bọ́ láyé ètò bí wọ́n ṣe sìn ètò bí wọ́n ṣe fẹ́ ẹjọ́ àlámàrí rẹ̀ ànábì ní ṣe wá sí àkàlẹ̀ láàrin ọjọ́ bọ́lá ti lọ́jọ́ mẹ́ta tó tún ṣe torí ògìgì ní dé. àtàtì kúnlẹ̀ bàtàtàn. bàtàtà ni ọ̀jẹ̀ ìdé lórígi tí ó dé lórígi tí ò ní dágbére fún yín ànábì ní ẹ̀pàlẹ̀ máa ṣẹ́rẹ́ ìpàdé máa sáré wọn lọ́sọ̀kan nínú àwọn sahaba Abdullahi ibn Rasul wọ́n ní sunkún ọ̀rẹ́ ọmọlẹ́wà kéèké ìwọ̀n sunkún ọ̀wà kú ni sọ́wọ́ lọ ni oníwà kí ni ń bọ̀ lẹ́rù ta kú onọ́rọ̀ kúkú ọ́ tóbi ojú bẹ́ẹ̀ lọ báwo lẹ́sẹ̀ fàwọ́lẹ̀ ó ní má sunkún ó ní màmá tó kú òde lógìgì ògìgì ní ìsìn ìbáni àmọ́ palẹ̀ mọ́ ó ní palẹ̀ mọ́ ó ní lónìí ní òǹkà Kùránì ní ibi 4,000 ó lè fi béèrè kankan lọ́dọ̀ Ọlọ́run èyí fi ń palẹ̀ mọ́ kú náà ní pé njọ́ tó bá dé lórí ìdí tí mà jẹ́ kí n ní èsè ìpa kí n ní nílẹ̀ kó wọn òun ti léṣe palẹ̀ láti má fíà fọjọ́ kó wọn lọ nítorí kò sí ní tó lè fẹ́ ọ lọ ọmọ pé ń bọ̀ yọ bọ̀ ọmọ pé ń bọ̀ yọ bọ̀ lọ́jà Kùránì ọ̀sán sọ́ọ́tì jimá pé. kùlì ilé ìmọ̀ bẹ̀rẹ̀ sí ìtọ́fẹ́ lónà mi ní òfé iná mọ̀láàkì kún. ọlọ́run ní ẹ fẹ́ kọ̀
iná ìmọ̀ta lẹ́sìn tàbírúnà ẹ̀sà ń dọ́jì kú ni ẹ̀. àyínà òòlà kíkún. ẹ̀wà kọ́ka yín má. ìmọ̀tòrọ̀ dúnà ìlà àlìbò ẹ̀kọ́ ìbò àṣà àbátì. gbogbo tó bá ti àdàrí fa ìlú lọ bọ́lá wọn ọba. àyínà bí òkú ìlà kùtù tàmọ́lú. àwọn làbárì tẹ̀sí dákun làbárì kí ni wọ́n fẹ́ fún kó lọ́lọ́ fẹ́ fún ọ. kí ni tó gbélé ayé ṣe tó retí èsì lọ́dọ̀ ọlọ́run. ìpalẹ̀ máa wọlé ní Sayyidina Ali karamallahu wajhahu. Ali ní ìbẹ̀rù ọlọ́run ó lajẹ́ wọn ojú rẹ̀ fún orúkọ ju nǹkan mẹ́rin lọ. wọ́n ní khawfu min al-jalil. khawfu min al-jalil. al-amal bil-tanzil. wal-amal bil-tanzil. wal-rida bil-qalil. al-istidad li-yawm ar-rahil. wal-istidad li-yawm ar-rahil. wọ́n ní ṣiṣẹ́ pẹ̀lú Al-Qur'an tọ́lọ́ ń sọ̀kalẹ̀. al-khawfu min al-jalil. báyọ̀ ọlọ́run tó ẹ̀kọ́ ọ̀ma tó lè ṣe ẹni moment kò sí tọ́lá wo lè ṣe owó rọgbà tó yẹ fàyàbalẹ̀ sí kọ̀ lọ́rẹ̀ẹ́ gbogbo ohun tí ó káànú ba lọ́yọ̀ kó darẹ̀ kọ̀ lọ́mọ tí ó wò pé ọ̀tẹ̀ wa yẹ kí n ṣèyí fọ́mọ mi kọ̀ láyà tó fẹ́ wò pé tó yẹ kí n ṣèyí fúyàwó mi kọ̀ lẹ́bí lóhùn tó ní sọ ẹ kélé yọ wá báwọn ẹbí mi ọjọ́ lè balance lórí tó fẹ́ ṣe òun kò sí ìkàkà tó fẹ́ bí lọ́wọ́ tó bá fẹ́ ṣe anytime any moment lọ́kẹ̀ ṣe tiẹ̀ ni kò sì fi yàtọ̀ sáàni orí àti ibi lọ́dọ̀ ẹ̀ kò ní òjò tí ń rọ̀ sí ewúro lọ́tọ̀ kò lójò tí ń rọ̀ ságbáyé lọ́tọ̀ òjò kan náà ní ọ̀rọ̀ àwàdà wọ́n pin òjò eléyìí kòrò eléyìí dùn owó gbé wá ní tó bá jásí lọ́dọ̀ ẹ̀rọ jásí ní bá fẹ́ tiẹ̀ lọ ni. wal-amal bil-tanzil. sí ọlọ́run ya hamad bil-tanzil wá ṣiṣẹ́ pẹ̀lú Al-Qur'an. wal-rida bil-qalil. rida bil-qalil yọnu sí wọn bá nǹkan tí ọlọ́run ọba tó bá ṣe fún ọ. wal-istidad li-yawm ar-rahil. istidad li-yawm ar-rahil. ìpalẹ̀ máa fọ́jọ́ kan yìí. ìpalẹ̀ máa fọ́jọ́ títà tààrí ibi tí a fẹ́ yẹ̀ ẹ́ sí pé títà yóò dé níbo la dẹ̀ fẹ́ sá sí. ìpalẹ̀ máa fọ́jọ́ ṣírò kí ọ̀sẹ̀ dájú òní ṣe ṣírò níwájú Ọlọ́run. Anna Muhammad sallallahu alaihi wasallam anabi ní tọ́ba díjọ́ gbé lẹ́rìí kíámà. inna Allaha yuqifu al-'abda bayna yadayhi wa yas'aluhu an arba'in. anabi ní kò sẹ́rù tọ́lá wò ní kódó níwájú rẹ̀ wọ́n sì fi lé nǹkan mẹ́rin. an umrihi fima afnahu. ẹni pa ẹ̀mí ẹ̀ fíìmù ẹ̀nà afnahu eri kílẹ̀ mi náà tán sí ọ̀tán mo fún ọ lẹ́nu ẹ̀mí ẹ̀ tán eri kílẹ̀ mi tán sí Ọlọ́run ni mo fẹ́ mọ fèsì kó tó lọ. wa an shababihi fima ablahu. ọ̀dọ́ rẹ̀ mo dọ́ ọdẹ àwọn abẹ́rẹ́ láti kékeré láti sábà ọwọ́ agbó eri kílò gbólé lórí mo fẹ́ mọ̀. wa ni ilmihi ma samila bihi. mo ní mímọ̀ kí ló fi máa ṣe mo fẹ́ mọ̀. wa mali min ayna iktasabahu wa fima anfaqahu. lówó lérò pé ibo ló ti rówó nígbà tó rówó tá a bá ò lọ náà. ọjọ́ ìṣirò ni bọ́ọ̀ bá rántí kankan rántí ọjọ́ yẹn àgbé báwo ni ìṣèṣe ìṣirò tí mo rí láyé. sọ̀rọ̀ tó fẹ́ máa ń bi bàbá wa mufti lérè àwọn arí tí wọ́n sì fọlọ́run. ọ̀tọ̀ ni pé ọmọ ẹni Ọlọ́run ni mí ọmọ àáfàá ni mí àmọ́ bàtà àtúnṣe rẹ̀ wọ àbáṣe àáfàá lọ́wọ́ rẹ̀ àbáṣe ẹni Ọlọ́run lọ́wọ́ òun gan ọ̀rọ̀ dà gẹ́gẹ́ bí ọmọ tí ò paasi tí ọmọ wa wo pé tó ìwà ọmọ bí wọ́n ṣe wá sí ní sílẹ̀ ẹ̀sámì wọ́n yà lè wá wo dáadáa kan tí mo ti ṣe tí mo ti pàfọ́ọ̀mù dáadáa wọ́n lè wá gbé mi kọjá bọ́yá Ọlọ́run lè wá wo ti bàbá rẹ̀ bẹ́ẹ̀ tí bàbá àgbà bàbá wa ṣe mufti àgbà ṣe kàmá dùn ní alhadadu rahimahullah tí wọ́n di bákan káàdùn àbáwá tọ́lọ lónìí sẹ́ wọ́n èé wá ṣe ọmọ àfá
níta wá kámá náà lọ́wọ́ tí wọ́n wá ṣe tí wọ́n fi lọ́dọ̀ Ọlọ́run ó tó àwọn náà ń jà lọ́dọ̀ Ọlọ́run. nítorí láti iṣẹ́ tẹ̀dá bá ṣe gbẹ̀yìn nítorí yá kí wọ́n á ṣe àdá tán wọ́n ṣe wàhálà ẹ̀sìn wàhálà mọ̀ tí wọ́n ń bábọ̀ láti bọ̀ yìí kí àríwóde ìyàwó kan lọ ẹnìkan sílé ẹnìkan kó ma ní tí wọ́n ń bábọ̀ láti bọ̀ yìí náà wọ́n parí iṣẹ́ lé lórí wàhálà yẹn ni wọ́n ṣe títí táne Muhammad sallallahu alaihi wa sallam táne bí sì dòye wà níjọ́ tí wọ́n àwọn sàábà tí wọ́n kú sógun inú àwọn àyókù wọn wá ń bàjẹ́ pé ẹ̀sìn kú mẹ́wàá yà wọ́n tó kú bínú tí wọ́n fẹ́ ń bàjẹ́ lónìí ibi àbájọ àwọn ń gbádùn àwọn wá ń tara lóhùn pé tani àwọn á fún àwọn ọmọ ìyá wa yòókù ní pé tí wọn ò gbé o alájú báyìí alájú sínú kẹrin Ọlọ́run níta lẹ́yìn ẹgbà èmi náà ní ìbáyìí fún wọn rò Ọlọ́run wa sọ náà Kùránì yìí pé látà sábàánà. فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون. لا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا gbọ́dọ̀ pé wọn ló kú mọ́. balẹ̀ àhàyà ọlọ́run ní àlàyé ni wọ́n wò ó ṣèkú. ìdàrọ̀bí ìdí àlàyé ni wọ́n lọ́fọ́rọ́ kan nù wọn. Abu Abdul Ghazali ló fi kọ́ wá sí àti ẹ̀ka rẹ̀ ọkọ̀ lẹ́tọ̀ọ́ síbẹ̀ yìí. ó ní kúl ìwà ní màá ní màyíta fábà kàó ní wàrọ̀sá ní àzàní àtẹ̀sùnú náà bí ha ní mẹ́tùkù lọ́sùtà kàlùmẹ́ta wàlá àná òsìfúró kọfà sí tìrìtìmí wàbà kàó mọ́rẹ́ta náà wà náà lẹ́sìn alásàní wàbà náà ní fìlìmà علي ساكنا ممهونا كنت قبل اليوم بيتا بينكم أرى الله جهارا لنا تنادي وعدنا وشرابي وعيد ورمصوف أبوابه حسنا صعيبا أو عسلا لا ولا ما ولكن لا بنا لا ولا ما ولكن لا بنا أتظنون بأن ميتكم كل إخواني رأوا لميتا ẹ̀sọ́ ẹ̀sọ́ bá ọmọ ìyá mi wọ́n wá lónìí ra ó ní máa ń ta wọ́n rí pé bìsọ̀ fi kú. wọ́n bá káwọn ní wàrà sọ́ọ̀nì àṣàlẹ̀. wàràsá ní wọ́n ṣe rìsáwù wọ́n kẹ́dùn yìí pé wọ́n sẹ̀lẹ̀ ní ti bànújẹ́. àtẹ̀sùnú nàbí àní mẹ́tòkù. àtẹ̀sùnú nàbí àní mẹ́tòkù ó lè mìíràn sòkú. lásìkò sàkàlùmọ̀ ìta wàlá ìyànà lásìkò sàkàlùmọ̀ ìta wàlá ìyànà. ọlọ́run kúra sí àlàyé lòun nítorí wọ́n ti fi sí àlàyé kalẹ̀ Al-Qur'ani sì ti sọ lálẹ́ ìdúró ni ẹ bá ti kú gbogbo nǹkan ní ọ̀tàn àmọ́ nǹkan mẹ́ta ò ní tán. àkọ́kọ́ tí ò ní tán. sọ̀dápọ̀ tó ń jà àríyá tó ń aláàtọ̀ ọba ṣe ọrẹ tó ta dáadáa tó ṣe bọ́ ọba jòkó ti bàbá mufti ṣe sọ fíìmù nítorí wọn bá rí kan tòsí tí wọn máa fọ rárá wọn máa fọ wá ebi lọ́ọ̀dì báyìí pé kí ni wàá fún ọ kí ni wàá fún ọ. bọ́ọ̀bá wa ní wọ́n tún wá fẹ́ wúwọ́ ọmọ fún bàbá bá sọ òun ìyàwó aláfọ̀ bá mówó ń bẹ̀ mí bọ́ọ̀bá ti fún owó ìtúdá tí wọ́n padà. sọ̀dápọ̀ tó ń jà àríyá. Ànábì ní sàrà tó ṣe yọ bọ. wàyí mú un tọ́fà òbí ní. ìmọ̀ ọmọ ń tàfà òbí. ìmọ̀ téèyàn fi ṣàǹfààní fáwọn èèyàn láyé. wọ́n yí ọmọ tí bàbá alájà gba ti yè. wọ́n yí ọmọ
bàtà fà kí tó ń fẹ́ kí anabi Muhammad sallallahu alaihi wasallam ó ní àwòkà yìí sá dàhámà ìta fọkàn mọ́làwù fàhántà ayé ìta àdìyà alámìnà lè mọ́mí. ìkẹ́kẹ́ ń bẹ lára bàbá alájà àgbà èèyàn ní bàbá jọ mi tó da yé bàbá rẹ yọmọ wa dùn òbí kọjá kọjá rẹ ló bí mi. bẹ́ẹ̀ lọ wà á rí bàbá mi jọ mi òun tó bí ọ yóò sì wọ pé ká ìpara ni mo ti jáde mi. bẹ́ẹ̀ lè yẹn ní àfáàjọ mi tó dàgbà tó ìpòsèrè wa lóṣèré fọ́ọ̀lù sírú ọwọ́ rẹ tó wá ń jẹ́ àfáà mi. bẹ́ẹ̀ ló wà rẹ́ lómi tí ó dàdú tiẹ̀ tó wọ̀ pé ọmọ kéwọ́ eléyìí mo gbọ́dọ̀ jẹ́ o méjèèjì ló wá kó lára bàbá rẹ̀ jẹ́ àgbà. ó tó bàbá tó ṣe fáàrí pé bàbá mi nìyí wọ́n sì tó ṣe fáàrí pé àfáà mi nìyí kò sẹ́nìkan tó kọ́ lé ayé lẹ́nu pàápàá jùlọ lẹ́yìn alájẹ́ àgbà iṣẹ́ wọn ni àgbà àwọn ìwà tó ń tẹ́nìkan dáùtì ọkàlùkù gbà nínú ẹ̀mí pé alájẹ́ àgbà àfa àgbà nínú ẹ̀mí pé alájẹ́ àgbà olóṣèlú gbà nínú ẹ̀mí pé alájẹ́ àgbà àwọn ọlọ́lá àdúgbò yìí pé alájẹ́ àgbà iṣẹ́ yẹn ló bí ìbẹ̀rù ọlọ́wọ́ ọba wọn ló bí ọdún eré wọn bí dáadáa tí wọ́n ṣe fẹ́sìn bí dáadáa tí wọ́n ṣe fúlù bí dáadáa tí wọ́n ṣe fún mọ̀lẹ́bí bí ilé yẹn wá lọ bẹ́ẹ̀ táwọn ọmọ yòó ní gba ilé ipa iṣẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ kí sàmọ́ wà ládùúgbò pé ní kẹ́ sọ fún àwọn bàbá yín èèyàn ni wọ́n lò tọ́ amẹ́rin yẹn ìjọ wọn. bàbá tó wá lọ yìí wọ́n wá gbérí wọ́n wá gbẹ́sẹ̀ lérí erípa bàbá ó tún wá fẹ́ pọ̀ jù dépò pé tó o bá rí wọn àyà yóò sì tún já pé àbí bàbá jí ni. iṣẹ́ ìlànà wa gbé dání bàbá alájà àgbà wọn ní sẹ́sì kan nígbà tí wọ́n bẹ láyé bàbá èèwọ̀ ẹni pé wọ́n lóde ọlọ́run tí a fẹ́ ló ń bẹ̀ ní owó bá àwọn kéékèèké bá bàbá alájà àgbà fẹ́ bá kàn fẹ́ kẹ́ ẹ wá àwọn ọmọ tí wọ́n ló kọ́ tàbí ní àwọ̀ pẹ̀lú àwọ̀ wọ́n wá dìde wọ́n lòkè ìwọ́n òde ìkájọ́ kan máa ń wo fídíò àwọn tẹ́ ń bẹ lóde ìwé àwọn jogún lọ bàbá wa rí pé ọmọ ike wọn ò gbowó fún àwọn agbétire wọn máa ń gbowó pé bí sẹ̀lẹ̀ lè la ha omi sì bọ́ lójú mi pé ẹ ti ṣiṣẹ́ àdìjẹ́ náà. àwòkà ìfàdà ìfàkọ́ mọ̀lẹ́wù wọ́n ta ìbàdíyà lámìnà ní umami. wọ́n ta ìbàdíyà lámìnà ní umami. ọmọ ìyá rẹ̀ isa the american fakọ́mọláwù mẹ́tàn nẹ́kìrání lọ́dọ̀ àwọn kéwà àbòkú náà ó jíkù kan fakọ́mọláwù ó pè ní ó sì dìde àmọ́ anta àyáìtàn mìíràn ó ní àmàlí ànábì àyáìtàn àjìhàlì jámù jílù ìwọ àyìnmáyé èèyàn ló yẹ nínú ayé bàbá alájàgbà ló lórí ni erípa bẹ́ẹ̀ ni bàbá mufti tí wọ́n lọ yìí náà wá gbéṣẹ́ lé lórí ìmọ̀ ìyẹn wọ́n ṣiṣẹ́ pẹ̀lú mà yóò ń dábà òbí wọ́n ti ṣe sàárà ìyẹn dálẹ̀ fún wọn ẹlẹ́ẹ̀kẹta. ìwọ̀wọ́ ládùn sọ́ọ́lì yẹ̀dì láwù. sọ́ọ́lì yẹ̀dì láwù ẹlẹ́ẹ̀kẹta ni ọmọ gidi tó bí tó fẹ̀ títọ́ tó wá lọ tán tó ṣe lébi ọ̀ tó wá ṣàdúrà torí inú tá a fáwọn òbí wa ìwọ̀ tí wọ́n ní ká fún òbí ọlọ́run ó pin ni èyí tó fún ọ lójú ayé bẹ́ẹ̀ èyí tó fún ọ tí a bá lọ tán bẹ́ẹ̀ lọ́jọ́ sọ fún ọkọ̀dá rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana imma yablughanna indaka al-kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma uffin wa la tanharhuma wa qul lahuma qawlan ọlọ́run fúnra ẹ̀ ló pin èyí tó fún wọn tí a bá wà láyé ọwọ́ pin ọwọ́ lè tó fún ọ tí a bá wà láyé pẹ̀lú rabbuka alla ta'budu illa iyyahu òní bẹ́ẹ̀. abqakumullah al-ihsanu ilayhima. ó ṣe dáadáa sí wọn tí a bá wà láyé èyí tó fún wọn láyé nìyẹn. at-ta'atu lahuma. wọ́n tẹ̀ láṣẹ wọn èyí tó fún ọ tí a bá wà láyé nìyẹn. nínú ìkọ́
wọ́n jẹ́ kí àwọn àrí ọ̀rọ̀ òní máa sọ̀rọ̀ wọ̀nyí ọ̀rọ̀ lásán òní máa sọ́sọ́ àwọn òbí rẹ̀ ètò ìṣẹ́wà àlàyé nìyà. hafukuli jìnnà. àwọn ìyá apá rẹ̀ ń lẹ̀ èyí tó ṣe fọ́tọ́bà àlàyé nìyà. alifa kula ọmọ. fún wa èyí tó ṣe fọ́tọ́bà àlàyé nìyà. adamu isa ìnìmọ́. ọ̀rọ̀ fara ni wọ́n èyí tó ṣe fọ́tọ́bà àlàyé nìyà. adifa aniluma. wà á dìfẹ́ǹdì wọn gbogbo àbútọ́ bá fẹ́ wọlé tọ̀ wọn èyí tó ṣe fọ́tọ́bà àlàyé nìyà. bàdà màmá ti mọ́. àdúrà òlàhùnmá. dùá òlàhùnmá. ó gbọ́dọ̀ ṣàdúrà fún wọn. wà sọ́dákọ́tù. sàrà kò ṣe fún wọn. wàsílẹ̀tù dìínà. aṣọ kọ́sí ọ̀gbọ́dọ̀ rí. àwọn ẹni fẹ́ wọn àwọn èèyàn wọn sọjí wọn pọ̀ sí àwọn ọ̀rẹ́ wọn pọ̀ bí wọn bá rí bàbá ẹ mọ́jẹ́ wọn máa rí ọ. àṣẹ ọlọ́run ni pé qadara rabbuka la ta'budu illa iyyahu wa bil walidayni ihsana imma yablughanna indaka al-kibara ahaduhuma. má sọ̀rọ̀ wọ̀nyí sí wọn òfin nítorí mariadu ta nabi ni ìta nabi tó ń fi balance gbogbo anabi ọlọ́wọ́ ba lọ nìyẹn. Ibrahim anu mariadu tiẹ̀ wọ́n ní sọ yìí pé. afatabuduna min dunillahi. wala yanfa'ukum shay'an wala yadurrukum. wọ́n yàtọ̀ sọ́lọ́hún ní tí ò láǹfààní kan tí ó ṣe fún tí ò ní ìnira tí ó kú báyìí. uffin lakum wa lima ta'buduna min dunillahi afala ta'qilun. uffin lakum ṣé ayé. wa lima ta'buduna min dunillahi. alákìlúna sẹ́ni yóò pé ni anabi nínú mariadu tòun wàlá tẹ̀lé làwùmá. uffin wala tanharhuma wa qul lahuma qawlan. anabi náà gbọ́dọ̀ sọ pé wúfi òsì gbọ́dọ̀ sọ pé abàlá ta kìlú náà kúláwù máa kọ́ láǹkẹ̀rù máa ọlápàdé jọ sọ. àdúrà kásàdúrà fún wa ọ̀rọ̀ yẹn ni ibi ń jágbádùá tọmọ gidi bá ṣe fún díẹ̀ bá ṣe kójọ yìí àwọn ṣe sàrà iṣẹ́ tiwọn nu wọ́n fi màsàǹfà ní iṣẹ́ tiwọn nu ẹ̀kẹ́ta lójúṣe tiwa àdúrà tá a bá ṣe fún wọn. àwọn ti ṣe é sì dáàdùn pẹ̀lú tí wọ́n bá láyé wọ́n bí wọn sínú ẹ̀sìn wọ́n tọ́ wọn nínú ẹ̀sìn ìgbà táwọn náà lu ayé wọn lò lérí ẹ̀sìn wọ́n wá lu ayé ọ̀hún ayé náà wá dá ayé náà sì dùn wọ́n wá parí ẹ̀ lérí ntọ́da àti ntọ́dún àwọn tí wọ́n á ṣiṣẹ́ wájọ́ pé ní àlìkìyámà kalẹ̀ ọjọ́ tó lé ọjọ́ ìṣirò ọjọ́ tó pọ́n kálukọ́ yóò ṣèṣirò tó gbàtírà ọjọ́ ohun tó fíà nítorí jọ́ta awáyé èrò náà gbọ́dọ̀ bí méjì Al-Qur'ani wọnú ara wọn àmọ́ àwọn onímọ̀ ni wọ́n máa yẹjú ẹ̀ ayàkẹ́gbẹ́ ní Al-Qur'ani tó pé ọ̀tọ̀ ní tíwí ọ̀tọ̀ ní tẹ́lẹ̀ ní tu ayà tó lọ́hùn sọ yìí pé yóò máa yẹ di wúrù. yawma nad'u kulla unasin bimamihim faman utiya kitabahu biyaminihi faulaika yaqra'una kitabahu wa la yuzlamuna fatila. etí ń tún ní ibáwọn èèyàn tún ti rí pé ọjọ́ kọjá sí pé. nad'u kulla unasin bimamihim. a máa pe gbogbo èèyàn kọ̀ọ̀kan pẹ̀lú ìmáàmù rẹ̀ a máa pè é pẹ̀lú ìjọ rẹ̀ tó àdẹjọ́ ni. faman utiya kitabahu biyaminihi. ìyáni tó bá gbàtúrà rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún jọ náà. faulaika yaqra'una kitabahu. àwọn eléyìí ni wọ́n gbàtúrà àwọn wala yuzlamuna fatila. islamuna fatila a máa ní ìmáà sọ́ńbẹ̀ ní pé yawman. nad'u kulla unasin bimamihim. àṣẹ ìmáàmù ti bẹ̀ mú ọyọ àlòmù kìí ṣe ìmáàmù tèèyàn tó ti sọ nísàlẹ̀ ní tíwátùlù àti tó fi mọ̀ pé kìí ṣe ìmáàmù tèèyàn tó kọ́ inna nahnu nuhyil mawta wa naktubu ma qaddamu wa atharahu wa kulla shay'in ahsaynahu fi imamin
kálukú yẹ̀dìwú tá a máa pè yín. kúláwù náà sì ní mẹ́mí. a máa fẹ́ nìkọ̀ọ̀kan pẹ̀lú tíra rẹ̀. màmá yìí tí a kì í dábàá òbí ẹbí èlò. ẹni bá gba tíra rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún. fàwùlà yìí káàkiri àwọn náà kí dábàá òbí. ilé ìwọ̀n la tí wọ́n kà tíra wọn. wàlá yóò sí àná náà. ọlọ́la ní sábà ìfẹ́ ìkànjọ́ náà. iṣẹ́ bẹ́ẹ̀ bàbá wa mufti Diyar bàbá sẹ́wọ̀n Safiyul Lai Kamaluddin Al-Adabi rahimahullahu. àwọn ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ kalẹ̀ lójú bàbá wa àfọ́ ọmọ àfá. wọ́n lè tọ́ àbọ̀ ọmọ àfá. bàbá mukadamu àgbà. bàbá mukadamu àgbà. bàbá Sheikh Sulemanu Dambaro nù. bàbá Sulemanu Dambaro nù. ọjà rí i pẹ́. ọlọ́njẹ́ rí i pẹ́. kọ́kẹ́ àwọn àgbàlagbà. kọ́kẹ́ àwọn àgbàlagbà. bàbá wa mufti Diyar. bàbá mufti Diyar. ọlọ́run mọ́sá bá wa kẹ́ wọn. ọlọ́run bá kẹ́ wọn. ọlọ́run bá yọ́nú sí. ọlọ́run bá yọ́nú sí wọn. ọlọ́run ṣe kún sí mi fún. ọlọ́run ṣe kún sí mi fún wọn. ọlọ́run kẹ́ wọn tó bí wọn. ọlọ́run kọ́kọ́ tó bí wọn. ọlọ́run mọ́sá bá wa yá fi. ọlọ́run bá yá fi wọn. ọlọ́run pàápọ̀ máwọn tó bí wọn. ọlọ́run pàápọ̀ máwọn tó bí wọn. wọ́n jẹ́ àwọn ẹni rí. wọ́n jẹ́ àwọn ẹni rí. ọlọ́run mọ́sá bá yọ́nú sí wọn. ọlọ́run 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 àgbàlagbà. ọlọ́run àgbàlagbà wájú ọlọ́run. ọlọ́run àgbàlagbà wájú ọlọ́run. kọ́ba foríjì wọn. kọ́ba fi oríjì wọn. gbogbo tí ń jẹ́ jama Ansar Islam. gbogbo tí ń jẹ́ jama Ansar Islam lẹ́wọ̀pọ̀. àánú ọlọ́run. àánú ọlọ́run. lókù wájọ. lókù wájọ. ọlọ́run má fi ìbínú ẹ̀ tú wa ká. ọlọ́run má fi ìbínú rẹ̀ tú wa ká. àbárkọ̀ ọlá àwọn ẹni ọlọ́run. àbárkọ̀ ọlá àwọn ẹni ọlọ́run. àbárkọ̀ ọlá àwọn àfá. àbárkọ̀ ọlá àwọn àfá. ọlá bàbá wa àfá gbà. ọlá bàbá àfá gbà. tó tájú lè hádàbí. tó tájú lè hádàbí. níwájú ọlọ́run. níwájú rí ọlọ́run. ọlá bàbá wa àfá gbà. ọlá bàbá àfá gbà. tó Kamaluddin. tó Kamaluddin. Al-Hadabi. Al-Hadabi. níwájú ọlọ́run. níwájú rí ọlọ́run. bá a kẹ́ bàbá wa tọ́lọ. bá a kẹ́ bàbá tọ́lọ. lára bẹ́ẹ̀ náà. lára bẹ́ẹ̀ náà. bàbá pọ̀ kájí. bàbá pọ̀ kájí. ó fi tàná. mo fi tàná. ó fi jẹ ọ̀tá tún. ó fi jẹ ta. ọlọ́mọsá bá wa kẹ́ wọn. ọlọ́run bá kẹ́ wọn. bàbá wa ń wá sí àgbáyé. bàbá olúwàsí àgbáyé. lábẹ́ bẹ́ẹ̀ náà. lábẹ́ bẹ́ẹ̀ náà. ọlọ́mọsá bá wa kẹ́ wọn. ọlọ́run bá kẹ́ wọn. gbogbo àwọn tí wọ́n ti lọ. gbogbo àwọn tó ti lọ tí wọ́n ti lọ tí wọ́n ti lọ tí wọ́n ti lọ tí wọ́n ti lọ. ọlọ́run bá kẹ́ wọn. ọlọ́run ẹni ọlọ́run. ọlọ́mọsá bá wa kẹ́ wọn. ọlọ́run bá kẹ́ wọn. bàbá wa. bàbá wa. marhum. Sheikh Sultan. Sheikh Sultan. Kamaluddin. Al-Hadabi. ọlọ́run dákun mọ́sá bá wa kẹ́ wọn. ọlọ́run dákun mọ́sá bá wa kẹ́ wọn. gbogbo àwọn tó ti lọ. gbogbo àwọn tó ti lọ. bàbá tònítọ́ wá sẹ́kù. bàbá tònítọ́ sẹ́kù. látọ̀dọ̀ wọn. látọ̀dọ̀ wọn. kárí gbogbo ntọ́jáde lára bàbá. kárí gbogbo ntọ́jáde lára bàbá. ọlọ́run mọ́sá lọ́rẹ̀ mi wọn. ọlọ́run lọ́rẹ̀ mi wọn. ọlọ́run mọ́sá jẹ́ kárí wọn pẹ́. ọlọ́run jẹ́ àrí 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 wọn pẹ́. gbogbo àwọn màmá wa. gbogbo àwọn màmá wa. jẹ́ bàbá. tó ń jẹ́ bàbá. ọlọ́run mọ́sá fún ọlá balẹ̀. ọlọ́run fún ọlá balẹ̀. gbogbo àwọn tí bàbá wa yìí wá sílẹ̀. gbogbo àwọn tí bàbá wa yìí sílẹ̀. láti bí o ti bẹ̀rẹ̀. láti bí o ti bẹ̀rẹ̀. débi tó dé. débi ó dé. olùdọ́dọ̀ pọ̀ fún wa. olùdọ́dọ̀ pọ̀ fún wa. kéèké. ọlọ́run Kamaluddin. ọlọ́run mọ́sá jẹ́ kárí wọn pẹ́. ọlọ́run jẹ́ àrí wọn pẹ́. ọlọ́run nẹ́bí wa mọ̀. ọlọ́run nẹ́bí wa Muhammad. ọlọ́run ẹni ọlọ́run. ọlọ́run ẹni ọlọ́run. ọlọ́run àfá. ọlọ́run àfá. ọlọ́run àfá. ọlọ́run àfá. bàbá wa ní sọ́nà bàbá líla. bàbá líla. ọlọ́mọsá wa fi wọn. ọlọ́run yá fi wọn. ọlọ́run ẹni ọlọ́run. ọlọ́run ẹni ọlọ́run. àbúlé bàbá wa àfáàgbà. àbí bàbá àfáàgbà. ọlọ́run fi wọn. ọlọ́run yá fi wọn. ọlọ́run ẹni ọlọ́run. 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 ká salatul fatiha. ká salatul fatiha. Allahu mẹ́ta. kúlù aláwọ̀ mẹ́ta. bismillah. pẹ̀lú bismillah. salatul fatiha. ọlọ́run fi ká wọn. ya rabbana ya ilahi. mufti diyari alama. وفي ما يدعونا حقيقة أم خيال ما سأسى يقول مفتی دیاری علامة وفي ما يدعونا حقيقة أم خيال ما سأسى يقول
سبحان ربك وسط ما يصفون سلام الحمد لله. سليمان بن بارك يا إلهي فتولي أمره وإليك مالي بديواني وأبيته داما ورزقي فجر على مالي فكبر رسول الله